dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ̀nyín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbúfálẹ́yẹ. Ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ológun Lieutenant General Olúfẹ́mi Olúyìdé ṣe àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ níbi ayẹyẹ àṣekágbá yíyan bí ológun ti 302 irú rẹ̀ 88 regular recruit tí iye àwọn òṣìṣẹ́ ológun tuntun náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ìdánilẹ́kọ̀ọ́ ní Depot Nigeria Army Zaria ní ìpínlẹ̀ Kaduna, àwọn tí iye wọn tó 6,000 ó lé díẹ̀ 6,195. Níbẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta ni ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ológun náà ti sọ wípé àwọn ológun tuntun náà gbọ́dọ̀ gbáradì láti lè kojú gbogbo ìpèníjà ìṣòro tí ó ń bá orílẹ̀-èdè yìí fínra, kí wọ́n sì tún múra sílẹ̀ láti lè kojú ẹgbẹ́ àdàlúrú, agbébọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún wá rán wọn létí ìgbé ayé àwọn ológun wípé ó pè fún ìrúbọ, jíjẹ́ olóòótọ́ sí orílẹ̀-èdè ẹni àti pé láti pèsè ààbò tó péye, kí wọ́n sì tún rí ara wọn bí ojútùú sí gbogbo ìṣòro, ìpèníjà àti àdojúkọ tí ó ń kojú orílẹ̀-èdè yìí lápapọ̀. Olúyìdé tún wá ní gbogbo àwọn tí ó parí ìdánilẹ́kọ̀ọ́ náà tún jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ológun tí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lè fọkàn tán. Àwọn ẹgbẹ́ COAS wá fi ń dá àwọn ológun tuntun náà lójú wípé ètò amáyédẹrùn àti ọ̀rọ̀ ara wọn jẹ àwọn lógún, tí yóò sì tún múmú láyà wọn. Wọ́n tún wá rọ ilé ẹ̀kọ́ tí ìdánilẹ́kọ̀ọ́ náà ti wáyé wípé kí wọ́n gba ìsinmi ráńpẹ́ kí wọ́n bá lè gbáradì fún ètò ìgbaniwọlé àwọn ológun tuntun mìíràn, èyí tí ó jẹ́ 691 tí ìpele irú rẹ̀ 89 regular recruits. Bí ó tilẹ̀ jẹ́ wípé ètò ìgbaniwọlé mìíràn ti bẹ̀rẹ̀ tí ó sì ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Alága àná fún iléeṣẹ́ ètò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission (INEC), Ọ̀jọ̀gbọ́n Àtàírù Muhammadu Jega ti kéde gbàjarè síta wípé bí ó tilẹ̀ jẹ́ wípé orílẹ̀-èdè yìí ti ní ìrírí ìjọba àwarawa yìí fún odidi ìgbà ìran mẹ́ta 3 decades, èyí tí ó ń lọ gere láì ní ìdádúró kankan nínú, síbẹ̀ ìjọba àwarawa náà ṣì wà nínú ìgbèkùn àìlajú àti àìní ìdàgbàsókè kíkún ní ojú ewé ti orílẹ̀-èdè Nàìjíríà ní abala ti June 12, èyí tí àwọn ẹgbẹ́ Covenant Nation Global ti ìpínlẹ̀ Èkó ṣe adarí rẹ̀. Níbẹ̀ ni ó ti kọ ìwé kan tí àkórí rẹ̀ jẹ́ Ètò Ìlànà Àtúntò fún Ìjọba Àwarawa tí ó Lágbára ní Orílẹ̀-èdè Nàìjíríà, Required Reform for Stronger Democratic Institutions in Nigeria. Nínú rẹ̀ ni Ọ̀jọ̀gbọ́n Jega, ẹni tí ó ní ìmọ̀ ìjìnlẹ̀ lórí ètò òṣèlú tí ó sì tún kẹ́kọ̀ọ́ gboyè ní ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kano, ni ó pe àkíyèsí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí sí ohun tí a ti lè ṣe dáradára bíi ṣíṣe ìrúbọ nípa ìjọba àwarawa, ètò ìdìbò tí ó múnádóko, ṣíṣe ìpolongo ẹgbẹ́ òṣèlú tó sunwọ̀n àti gbígbé ìjọba kalẹ̀ fún ẹni tí ó jáwé-olúborí lọ́nà tó yẹ. Ṣùgbọ́n a kùnà lórí bí a ṣe lè kọ́ ìjọba tiwantiwa tó dára. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé iléeṣẹ́ tí ó bá ń ṣe dáradára jẹ́ èyí tí àwọn adarí tàbí olórí rẹ̀ bá ṣetán láti sìn, tí àwọn ènìyàn tí ó ń darí náà jẹ́ olóòótọ́, irú iléeṣẹ́ náà ni ó dára, tí ó sì tún jẹ́ èyí tí kíkọ́ rẹ̀ dúró re. Ṣùgbọ́n irú ibi àyíká tí orílẹ̀-èdè yìí wà jẹ́ ibi tí àwọn olórí wa ti ń fòòró ẹ̀mí ìjọba àwarawa, àti pé ó ti di wípé a ti ń fi ọwọ́ wa yan adarí apàṣẹwàá dípò ìjọba àwarawa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ Godswill Akpabio, ẹni tí ó ń ṣojú Ààrẹ Bọ́lá Tinubu níbi ìfilọ́lẹ̀ àti ṣíṣí òpópónà tuntun ti apá òsì Service Carriageway ti ìta ìhà gúúsù òpópónà ti Ose ìpele kejì láti oríta Ring Road títí lọ dé oríta Wàsà, ọ̀nà tí gbogbo ènìyàn tún mọ̀ sí òpópónà ti Àpò Wàsà ní ìlú Àbújá,
Níbẹ̀ ni ó ti sọ ọ̀rọ̀ àtẹ̀jáde ààrẹ orílẹ̀-èdè yìí wípé Mínísítà ti ìlú Àbújá Nyesom Wike ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun nípa ṣíṣe àwọn iṣẹ́ àkànṣe pàtàkì lóríṣiríṣi láti ọdún tó kọjá tí ó sì tún ń tẹ̀síwájú nínú rẹ̀ lọ́dún tí a wà nínú rẹ̀ yìí. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ààrẹ náà wípé gbogbo iṣẹ́ ribiribi náà tí ó ń ṣe ní ìlú Àbújá ni àwọn ń rí tí ó sì tún dùn mọ́ ìṣèjọba Tinubu nínú bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Síbẹ̀, ó ń rí i pé òun fi àpẹẹrẹ rere lélẹ̀, èyí tí ẹgbẹ́ òṣèlú alátakò bu ẹnu àtẹ́ lu gbogbo àṣeyọrí tí ó ń ṣe ní ìlú Àbújá. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ náà wípé bí ó bá jẹ́ wípé ọ̀kan lára ẹgbẹ́ àwọn alátakò ni ó ń ṣe gbogbo iṣẹ́ àkànṣe tí Wike ń ṣe náà, ṣe ni wọn yóò máa kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí wọn yóò sì tún máa pariwo wípé gbogbo iṣẹ́ ribiribi náà ni àwọn rí. Ṣùgbọ́n nítorí pé ó jẹ́ mínísítà tí ó tún súnmọ́ ààrẹ pẹ́kípẹ́kí fún ìlú Àbújá ni wọ́n ṣe kọ etí ikún sí ohun tí ó ṣe náà tí wọ́n sì tún kígbe wípé kò ṣe nǹkan kan. Lẹ́yìn náà ló wá jíṣẹ́ ọ̀rọ̀ ààrẹ fún gbogbo ẹgbẹ́ alátakò wípé kí wọ́n lọ tún ilé wọn tò dáradára kí wọ́n sì rí i pé àwọn sọ ara wọn di ọ̀kan kí ó tó di pé ètò ìdìbò ọdún 2027 kó tó wáyé, nítorí wípé ààrẹ kọ́ ni yóò bá wọn tò ilé wọn tàbí so wọ́n pọ̀ padà di ẹyọ kan. Nítorí pé ọ̀rọ̀ òṣèlú ni gbogbo ọ̀rọ̀ tí ó wà nílẹ̀ yìí, bí wọ́n bá sì kọ̀ tí wọn kò ṣe ọ̀kan, kò sí ohun tí ó kan ààrẹ níbẹ̀ rárá, àti pé ẹgbẹ́ òṣèlú alátakò kò lè rí ààyè tò ilé wọn nítorí wípé ojoojúmọ́ ni wọ́n ń kígbe tantan wípé kò sí ohun rere kan tí ìṣèjọba tí ó ń bẹ lórí àga àlééfà ti gbé ṣe, tí wọ́n sì ń parọ́ lóríṣiríṣi. Ó tún wá ń bi wọ́n wípé ṣé bí orílẹ̀-èdè yìí ṣe rí ní ọdún 1960 nìyí àti bí ìlú Àbújá ṣe rí ní ọdún mẹ́ta sẹ́yìn náà nìyí. Níbi ayẹyẹ náà ni Nyesom Wike ti wá ń sọ̀rọ̀ wípé òun kò kábàámọ̀ nípa sísọ orúkọ International Conference Center Abuja ní orúkọ ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá, Inspector General of Police Káyọ̀dé Ẹgbẹ́tókun ti kéde sísún òfin tí ó de lílo gíláàsì ọkọ̀ aláràǹbarà tinted glass síwájú di ọjọ́ 12 oṣù kẹjọ ọdún tí a wà nínú rẹ̀ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí ni ó sọ ọ̀rọ̀ ọ̀gá àgbà pátápátá náà síta ní ìgboro ayé wípé ìkéde náà kò ṣẹ̀yìn ìbáṣepọ̀ tí ó wà láàrin iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn ará ìlú, èyí tí ó hàn kedere tí kò sì ní kọ́ọ̀kan nínú, àti pé kí ààyè tó pọ̀ dáradára lè wà fún àwọn ènìyàn láti lọ bẹ̀rẹ̀ sí ní yanjú gbogbo ètò tí ó yẹ kí wọ́n ṣe lórí ẹ̀rọ ìgbàlódé àti fífarahàn wọn ní iléeṣẹ́ ọlọ́pàá fún àyẹ̀wò tó péye. Ó tún wá ṣàlàyé síwájú pé kí gbogbo ènìyàn tètè lọ ṣe ìsọdọ̀tun àwọn ìwé wọn tí àkókò rẹ̀ ti kọjá lórí ẹ̀rọ ìgbàlódé ti àwọn iléeṣẹ́ ọlọ́pàá official portal, kí wọ́n sì tún tètè pariwo gbogbo àwọn tí wọ́n fẹ́ gba owó gọbọi àti àìtọ́ lọ́wọ́ wọn síta. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀ náà ló wá sọ pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ń gbé gbogbo ìgbésẹ̀ wọ̀nyí láti lè fi hàn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí bí àwọn ṣe ń ṣe iṣẹ́ takuntakun àti ẹ̀mí ìfarajìn tí àwọn ní fún iṣẹ́ àwọn náà àti ọ̀rọ̀ ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fàkọ̀tun ìròyìn lérèfé mìíràn. Láṣẹ Èdùmàrè, ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé kí ẹ sì tún subscribe láti lè máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ó dàbọ̀.